Kayegbo ni ìròyìn. Ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ẹ jẹ́ a jọ gbọ́. Ẹ kú dédé àsìkò yìí o ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi. Ìròyìn Kayegbo ni mo mú wá sí ti ìgbọ́yìn láti kàn ní Jígí Alára. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́. Ṣáájú ẹ gbọ́ kókó tó wà nínú ìròyìn yìí. Àwọn mẹ́rin pàdánù ẹ̀mí wọn tí àwọn mìíràn sì farapa níbi ìjàmbá ọkọ̀ tó wáyé ní òpópónà Másọ̀sẹ̀ Àbújá sí Kẹ́fì. Ní ìpínlẹ̀ Anambra, àwọn agbébọn gbẹ̀mí ìyàwó àṣẹ̀ṣẹ̀gbé. Ọwọ́ ti tẹ àwọn mẹ́ta tí wọ́n fi ọmọ ṣòwò. Àwọn elétò ààbò mú àwọn afurasí ajínigbé mẹ́ta ní ìpínlẹ̀ Benue. Àwọn ọlọ́pàá mú afurasí ẹlẹ́gbẹ́ òkùnkùn ní ìpínlẹ̀ Delta. Kí tó tẹ̀síwájú nínú ìròyìn yìí, ẹ jẹ́ kí a dé òkè lọ́hùn fún ìpolówó ọjà. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtúntò àrèrè pàkó yìí bá bámọ̀ gánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Prison 24 TV Jígí Alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlú mọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣọ àwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn numbers wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24tv. Wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV Jígí Alára rédíò. A máa retí yín o. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dámọ̀ ń gbọ́. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dámọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Ó ti akájọ tẹ̀ síbi táyé ti tẹ̀ sí ó yá. Prison 24 TV láyé sọ. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Àwọn mẹ́rin pàdánù ẹ̀mí wọn tí àwọn mìíràn sì farapa níbi ìjàmbá ọkọ̀ tó wáyé ní òpópónà Másọ̀sẹ̀ Àbújá sí Kẹ́fì. Ìṣẹ̀lẹ̀ tí kò dùn mọ́ ènìyàn kan wáyé ní Másọ̀sẹ̀ Àbújá sí Kẹ́fì níbi tí ọkọ̀ àjàgbé kan ti sọ ìjánu rẹ̀ nù tí ó sì gbẹ̀mí àwọn mẹ́rin tí àwọn mìíràn sì tún farapa nígbà tí ó ń gbìyànjú láti gun òkè Kúgbò. Àjọ ẹ̀ṣọ́ ojú pópó FRS wà níbi ìṣẹ̀lẹ̀ náà tí wọ́n sì ń gbìyànjú láti yọ àwọn mìíràn tó sì wà nínú àwọn ọkọ̀ tó faragbá ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ní ìpínlẹ̀ Anambra, àwọn agbébọn gbẹ̀mí ìyàwó àṣẹ̀ṣẹ̀gbé. Ẹni ọdún 22 kan tí ó ṣẹ̀ṣẹ̀ ṣe ìgbéyàwó ni ó pẹ̀lú àwọn tí àwọn agbébọn gbẹ̀mí wọn ní Nobi ní ìpínlẹ̀ Anambra ní ọjọ́ Ajé Monday. Lára ẹbí kan tó ṣe àbẹ̀wò wá sí ìlú náà ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday ní ọmọbìnrin yìí nìkan ni àwọn òbí rẹ̀ bí. Ìṣẹ̀lẹ̀ náà ló dá àìbalẹ̀ ọkàn sílẹ̀ ní ìlú ọ̀hún bí àwọn òǹtajà àti olùgbé ṣe gbé ilẹ̀kùn wọn ti pa. Wọ́n fi léde ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday pé iléeṣẹ́ ọlọ́pàá àti àwọn ikọ̀ fìjìláńtè ti bẹ̀rẹ̀ sí ní wá àwọn tó ṣiṣẹ́ ibi ọ̀hún. Nígbà tí wọ́n ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà, agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá Tochukwu Ikenga ní àṣẹ ti wá láti ọ̀dọ̀ kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ náà Nnagbe Obono-Hitam pé kí ìwádìí bẹ̀rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún kí wọ́n sì fi ojú àwọn tó hùwà láabi ọ̀hún hàn dé. Ọwọ́ ti tẹ àwọn mẹ́ta tí wọ́n ń fi ọmọ ṣòwò. Ìjọba ìpínlẹ̀ Anambra láti ọwọ́ àjọ tó ń rí sí ìgbáyégbádùn àwọn obìnrin àti àwọn òṣìṣẹ́ aláàbò ti mú àwọn mẹ́ta kan tó ń fọmọ ṣòwò ní agbègbè Ìfítẹ̀dùnà ní ìjọba ìbílẹ̀ Donukofi ní ìpínlẹ̀ náà. Èyí ló wáyé ní ọjọ́rú Wednesday nígbà tí alága fún agbègbè náà Arinze Chukwu Azodo fi tó kọmíṣánná Ifi Obinabo létí. Ó ṣàlàyé pé lẹ́yìn tí wọ́n mú àwọn afurasí yìí ni wọ́n rí pé wọ́n fẹ́ ta ènìyàn ní owó kan tó tó mílíọ̀nù kan náírà.
ọ̀kan lára àwọn afurasí náà tó pe ara rẹ̀ ní èbèrè ní ẹnìkan tó ń jẹ́ Temple Nwako tó jẹ́ ọ̀rẹ́ òun tí òun náà pẹ̀lú afurasí ló sọ fún òun pé òun ní àwọn ìbejì tí òun fẹ́ tà bí ó tilẹ̀ jẹ́ pé ó ti ta ọ̀kan nínú wọn ṣùgbọ́n tí ọ̀rọ̀ owó di wàhálà. Ife Obinabo tí inú rẹ̀ bàjẹ́ lórí ọ̀rọ̀ náà wá fa àwọn afurasí ọ̀hún lé àwọn agbófinró lọ́wọ́ fún ìwádìí. Ó wá rọ àwọn ènìyàn láti ké gbàjarè síta tí wọ́n bá kẹ́fìn nǹkan kan ní agbègbè wọn kí wọ́n jẹ oyè ojú làlákànfin ṣọ́re. Àwọn elétò ààbò mú àwọn afurasí ajínigbé mẹ́ta ní ìpínlẹ̀ Benue. Ikọ̀ Benue State Security Operative ti mú àwọn afurasí ajínigbé mẹ́ta ní Òtùpó gẹ́gẹ́ bí ẹni tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú rẹ̀ Dan Ode ṣe sọ. Ó ní àwọn afurasí náà ní ọwọ́ tẹ̀ ní ọjọ́ Ajé Monday bí wọ́n ṣe fẹ́ wọ ọkọ̀ láti Òtùpó lọ sí Makurdi. Ode ní owó tabua ni ó wà nínú àpamọ́wọ́ tí wọ́n rí pẹ̀lú àwọn afurasí náà èyí tó mú kí ẹnìkan ní ibùdókọ̀ náà fi tó ikọ̀ fìjìláńtì ọ̀hún létí. Ó ní owó tí wọ́n rí pẹ̀lú àwọn afurasí náà lè jẹ́ owó tí wọ́n gbà lọ́wọ́ ẹbí àwọn tí wọ́n jí gbé bí owó ìtúsílẹ̀. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà Catherine Anene fìdí mímú àwọn afurasí náà múlẹ̀ tí wọ́n sì so wọ́n mọ́ ìjínigbé tí ó wáyé ní ọ̀sẹ̀ tó kọjá ní òpópónà Òtùpó sí Òtùpá nínú èyí tí wọ́n ti gbẹ̀mí awakọ̀ kan. Àwọn ọlọ́pàá mú afurasí ẹlẹ́gbẹ́ òkùnkùn ní ìpínlẹ̀ Delta. Ikọ̀ kan láti iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Delta tí wọ́n wà lẹ́nu iṣẹ́ àkànṣe ní agbègbè Ugeli tí ASP Julius Robinson léwájú wọn ti mú afurasí ògbóǹtarìgì ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn kan Felix Egbe ẹni ọdún 37 tó wá láti ìjọba ìbílẹ̀ Ugeli North. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Delta Bright Edafe ló fi èyí léde nínú ọ̀rọ̀ rẹ̀ ní Warri ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday. Ó ní wàhálà bẹ́ sílẹ̀ láàrin àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ní ọjọ́ 12 oṣù kẹfà ọdún 2024 tí wọ́n sì ní afurasí yìí ló jẹ́ ẹni tó léwájú wọn lọ sí ilé ìtura kan ní Ugeli tí ó sì ní ọwọ́ àwọn bá olórí ẹgbẹ́ òkùnkùn ọ̀hún. Nínú ìfọ̀rọ̀wérọ̀, afurasí náà ló jẹ́ akọ̀wé tẹ́lẹ̀ rí fún ẹgbẹ́ ọ̀dọ́ ní agbègbè Òtèrì. Wọ́n rí ìbọn ìléwọ́ nínú ilé rẹ̀ nígbà tí àwọn ọlọ́pàá lọ yẹ ilé rẹ̀ wò. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìwádìí tí ń lọ lọ́wọ́. Kò ní jù báyìí lọ lórí ìròyìn Kayegbo fún ti tòní. Orúkọ mi lẹ́ẹ̀kan sí òun ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́ láti ìkànnì Jígí Alára káfíńrè pàdé o. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtúntò àrèrè pàkó yí bàbá màgánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí Prison 24 TV Jígí Alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣàwòránpọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára e-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24tv. wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV Jígí Alára rédíò a máa retí yín o. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń gbọ́. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà